alákòóso àgbà ìjọ tí gbàgbọ́ wà pé òun ló tóbi jù ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn ìjọ The Redeemed Christian Church of God, Pásítọ̀ Enoch Jàre Adébóyè. Bàbá mà ti sọ̀rọ̀ lórí ìdí tí kò fi yan amúgbálẹ́gbẹ̀ẹ́ tàbí akọ̀wé obìnrin tí bàbá náà tó sì ti gba gbogbo àwọn ìránṣẹ́ Olúwa, ìyẹn gbogbo àwọn pásítọ̀ ní ìmọ̀ràn wípé ó léwu láti máa gba àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ tó bá jẹ́ obìnrin, nítorí pé ó fẹ́ dàbí Jónà ni. Wọ́n sì gbọ́dọ̀ yọ̀ǹda Jónà láti lọ bí wọ́n bá fẹ́ wàhálà, èyí tí olóyìnbó ń pè ní Jonah must go. Kì í ṣe ìròyìn mọ́ pé ọ̀pọ̀ àwọn pásítọ̀, pàápàá àwọn gbajúmọ̀ pásítọ̀, ní ìròyìn àṣemáṣe wọn jáde lórí àjọṣepọ̀ àárín àwọn àti àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ obìnrin wọn tàbí àwọn tó ń ṣe akọ̀wé wọn tí wọ́n jẹ́ obìnrin, tó sì jẹ́ pé ọ̀pọ̀ èèyàn ló ti máa ń wò pé bí pásítọ̀ Enoch Adébóyè Adéjàre bó ṣe lókìkí tó, tí ọ̀pọ̀ àwọn gbajúmọ̀ pásítọ̀ náà tó jẹ́ pé àwọn akọ̀wé wọn lọ́fíìsì wọn obìnrin ló máa ń jẹ́, pásítọ̀ Adébóyè kò ṣe léyìí. Ṣùgbọ́n ní inú ọ̀sẹ̀ tí a wà yìí, lásìkò ìpàgọ́ ọlọ́dọọdún ìyẹn National Convention ti ìjọ Rìdíìmù, ìní pásítọ̀ Enoch Adéjàre Adébóyè, ọmọ bíbí ìlú Ìfẹ́wàrà ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ìní bàbá ló máa tú àṣírí ìdí tí kò fi gba akọ̀wé obìnrin tàbí amúgbálẹ́gbẹ̀ẹ́ obìnrin. Nínú ìwàásù tí bàbá náà ṣe nínú ọ̀sẹ̀ tí a wà yìí nílé ìpàgọ́ ìjọ Rìdíìmù tó wà lójú ọ̀nà márosẹ̀ ìlú Èkó sí Ìbàdàn lágbègbè Mòwe níjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódé ní ìpínlẹ̀ Ògùn, bàbá náà ní àkòrí tó pe àkọlé ní Jonah gbọ́dọ̀ lọ, ìyẹn Jonah must go. Inú jẹ́ kó di mímọ̀ pé lóòótọ́ lòun lo akọ̀wé obìnrin nígbà tí ìjọ Rìdíìmù kò tíì ní ilé ìpàgọ́ ní Mòwe táwọn wà lébùté Mẹ́ta, ṣùgbọ́n bàbá ní nígbà tí àwọn kó wá sí ilé ìpàgọ́ ní Mòwe lójú ọ̀nà márosẹ̀ Èkó sí Ìbàdàn, ó ní àwọn mọ̀ wípé àwọn yóò máa ṣiṣẹ́ lọ́fíìsì di ọ̀gànjọ́ òru, èèyàn pọ́n máa dá àwọn àlejò lóhùn, àwọn yóò máa gbàdúrà fún wọn, tó sì lóhùn mọ̀ pé ewu wà lóko ló ń gẹ̀ bí obìnrin báwọn bá jọ wà lọ́fíìsì di ọ̀gànjọ́ òru. Pásítọ̀ Adébóyè ní báwọn àlejò bá lọ tán tó di nǹkan bí aago 2 ọ̀gànjọ́ òru tí akọ̀wé obìnrin tó wọlé wá bá òun tó béèrè pé ṣé mo lè ràn yín lọ́wọ́, ṣé ń bá yín po tíì, olóòmọ tó lè ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà. Bàbá Adébóyè ní kóun tó dàtún bí òun mọrú ẹ̀dá tóun jẹ́, òun sì máa sá fún ìdánwò inú òun fi gba obìnrin. Gẹ́gẹ́ bí akọ̀wé, bàbá wa mú àpẹẹrẹ gbajúmọ̀ pásítọ̀ kan láti ilẹ̀ Haúsá wá tó ní ó mú òun gẹ́gẹ́ bí bàbá ní Olúwa. Oníbàárà ọkùnrin náà wá jẹ́wọ́ fún òun wípé gbogbo ọjọ́ Ajé, ìyẹn gbogbo ọjọ́ Monday bóun bá ti fẹ́ lọ sọ́fíìsì òun nínú máa ń dùn. Bàbá Adébóyè lóun béèrè pé kí ló dé, ó ní pásítọ̀ náà ó sọ fún òun pé nítorí òun fẹ́ lọ rí akọ̀wé òun tó jóbìnrin òun yóò tún rí. Ó ní òun gba bàbá náà nímọ̀ràn pásítọ̀ òun pé kó gba iṣẹ́ lọ́wọ́ akọ̀wé náà nítorí òun yóò kó bá. Ó ní báyìí ní pásítọ̀ náà ló gbaṣẹ́ lọ́wọ́ akọ̀wé náà, tó sì lákọ̀wé òun sọ̀rọ̀ sóhun pé òun ti mọ̀ pé òun lòun fún un nímọ̀ràn pé kó gbaṣẹ́ lọ́wọ́ òun. Ṣùgbọ́n ó ní lónìí pásítọ̀ náà láti ilẹ̀ Haúsá ó ti di gbajúmọ̀ pásítọ̀ nítorí pé ó lé Jonah tó lè kó bá ó tètè lè kú.